A kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí, a kí ẹ̀yin ìyá, a kí bàbá, a kí ẹ̀gbọ́n, a kí àbúrò, a dẹ̀ kí gbogbo àwa tí a jọ jẹ́ ẹlẹgbẹ́. Ọ̀dẹ̀ ò dàbí, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show, ayé ọpẹ́ ìyọ̀ṣúyọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ọkọ, lórí ìdáwọ́lé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ti jẹ́ ká rí ọjọ́ títí òní. Níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ mi, bóyá àṣàárọ̀ ni, bóyá àṣálẹ́ ni, bóyá ọ̀sán ni ẹ ṣe alábàápàdé ètò yìí. Èmi náà ni ẹyẹ méjì ò kì í jẹ́ àṣà, tó bá jẹ́ bọ́n ṣe ń sọ nìyẹn. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Dr. Zabby Talk Show, ayé ọpẹ́ ìyọ̀, níbi tí a máa ti máa gbé oríṣiríṣi tá máa ti máa gbé yẹ̀wò. Èwo la fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní, adẹ̀kú palẹ̀mọ́ ọdún. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, á dé bá wa láyé, á dé bá wa láàyè, kò ní bá wa lórí àárẹ̀, kò ní bá wa lórí ìdààmú. Gbogbo ẹ̀yin tí máa ń bá wa like program wa, ẹ ṣé, ẹ kú fọmọ ènìyàn, ṣé gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ like, ẹ̀yin tẹ́ máa ń fi comment sílẹ̀, mo dúpẹ́, mo mọ̀ lóore o. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní tẹ́ lọ́wọ́ ara wa. Èmi ò ní ṣì wí, ẹ̀yin náà ní ṣì mí gbọ́, ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èyí tá mú wa lọ́jọ́ títí òní, ó tún gẹ́gẹ́gẹ́, ó gẹ́jẹgbẹ́. Wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ mi. Ẹ jẹ́ ká sáré lọ ṣe cup of tea gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe. God bless you. Ọdún ọdún ìyá yàgò, ọdún ọdún ìyá mèrègèdè, mèrègèdè láòyè o. Bẹ́ẹ̀ni, ọdún yìí ṣe ń lọ sópin. A kọrin ọpẹ́ pẹ̀lú ìrètí wípé kọ́dún yabo kó sì mèrègèdè fún gbogbo wájú tàtẹ̀yìn wá lọ. Ló jẹ́ àtètè bẹ̀rẹ̀ àlàkalẹ̀ ọ̀kọ́ ọ̀jọ̀kẹ́ ètò à ń tẹ̀lé ní Zabby Lifesaver Foundation. Fún ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tó máa ń bá wa dá sétò Remember in December. Tá a fi múnú àwọn èèyàn wa tó kù díẹ̀ fún láwùjọ dùn nílé. Tọ́dún fi ń dùn tó ń yabo. Tó mèrègèdè fáwọn náà pẹ̀lú ní Zabby Lifesaver Foundation. A ti bẹ̀rẹ̀ àkójọpọ̀ ẹ̀bùn àtúnjọ ọdún lọ́kàn ọ̀jọ̀kan báyìí fún àwọn arúgbó wa, opó àti àwọn tó kù díẹ̀ fún láwùjọ wa. Kí ètò Remember in December wa ọdún yìí lè gbèrú bá a ṣe ń ṣe látọdún méje sẹ́yìn wá lọ. Pẹ̀lú àánú Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin ẹlẹ́yinjú àánú. Bó sì ìrẹsì lẹ́ni tàbẹ́wà, iṣu tàbí sẹ̀mó, epo òróró àbí magí, ó sata lẹ́ni ni tàbí yọ̀, ó jásọ lẹ́ni tàbí bàtà lẹ́ni. Owó àti ohun míì tẹ́ bá ní láti fi múnú àwọn èèyàn dùn nílé. Lórí ètò Remember in December wa ọdún yìí, ẹ fi ṣọwọ́ sí ọ́fíìsì wa nílé. Number 6 Bremen Street, opposite Methodist Church, Sabo, Ṣàgámù, Ògùn State. Tó bá ṣe lókè òkun ni, ẹ pe Dr. Zabby lórí ẹ̀rọ wọn, tí wọ́n sì máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀rù náà ó sì máa tẹ̀ wá lọ́wọ́. Tó bá sowó lẹ fẹ́ fi ràn wá lọ́wọ́, ẹ fi sínú àsùnwọ̀n yín níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013. Account name Zabby Lifesaver Foundation. Bank FCMB. Ẹ ti lè ràn wá níṣẹ́ fún àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ fún nìkan ọdún nílé. Léyìíkéyìí ìlú tó bá wà àti ìlú tẹ́yin gan bá wà pẹ̀lú. Lórí ètò Zabby Lifesaver Foundation. Wọ́n àlàyé síwájú sí i. Ẹ lè kàn sí ọ́fíìsì wa tàbí kẹ́ pè home coordinator wa lórí +234-812-575-4494. Bí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ni ẹ lè pe Dr. Zabby gan sórí +447-440-715-542. Zabby Lifesaver Foundation ló ní ẹja pawọ́pọ̀ kọ́dún ọdún yìí lè mì gègé mú gbogbo wa. Ìyá mèrègèdè, mèrègèdè láòyè o. Ọdún ọdún ìyá yàgò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba tó láyé tó lọ́run, ọba tó lóhun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ṣé ti fi nǹkan lédìí, ṣé ti wá nǹkan fìdílé? Wọ́n ti gbá wa o, wọ́n ti gbá yín o, ẹ̀yin wọn Nàìjíríà, ẹ bọ́ bí. Ẹ jẹ́ àjọ fojú inú wo ọ̀rọ̀ yìí o. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, no going back làwa dúró lé lórí. No going back làwa wà. Wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jọ́kú mólú. Tó bá jẹ́ bí òwe ni, ẹ̀yin àgbà, ẹ ṣàforíjì fún mi. Òwe la máa pa nípa èèyàn. Oh my God, ẹ rí bí Yorùbá mi yẹn bó ṣe ń rí lẹ́nujọ́ mẹ́ta yìí. God bless you. Now, wọ́n ti gbá wa, wọ́n ti gbá yín, ẹ̀yin wọn Nàìjíríà, àti ẹ̀gbọ́n ti àwa tá à nígbàgbọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn, tá ti mọ̀ wípé kò ń ṣe pé ó fẹ́ wọlẹ̀, ó ti wọlẹ̀ pátápátá ni. But àwọn tó ń pèrò lóṣèlú, wọ́n máa burú pọ̀ o. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí débi tó parí sí, ẹ ní mọ bó ṣe ń lọ. Ẹ ní mọ bó ṣe ń lọ. Wọ́n Nàìjíríà, wọ́n ti gbá yín.
A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣì wà lórí ẹ̀ wípé àníran wa a máa bọ́ lóko ẹrú ni, ó dẹ̀ di dandan ká bọ́ nínú oko ẹrú. Brother mi àti sister mi ò ní fẹ́ gbà wá lákòókò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa pín ètò wa, tí ẹ bá wa fi comment sílẹ̀ lórí èyí tí a ṣe kọjá fún ti Dr. Oríyọmí Hamzat, lórí èyí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní gbogbo, bóyá ká ní gbogbo ilẹ̀ Nàìjíríà ló ti ń ṣẹlẹ̀, torí wọ́n sọ ti àwọn òkè lọ́hùn-ún, àwọn mọ́làmù Fúlàní gbogbo wọn lọ́hùn-ún, wọ́n sọ ti tiwọn, wọ́n sọ tilẹ̀ Yorùbá náà, wọ́n dàbí pé wọ́n tún sọ ti àwọn Yọ́mírìn náà, wípé bọ́n ṣe ń bá àwọn ọlọ́pàá, bóyá jẹ́ pé àwọn ló tún ń jí àwọn èèyàn gbé ńsìn, tó tún ń gba owó lọ́wọ́ àwọn aráàlú. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa fi comment sílẹ̀ àtẹ̀yin tí ẹ bá wa pín ètò náà, torí mo rí wípé kódà gan ó ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Information náà ni. Tó bá jẹ́ nǹkan tí gbogbo èèyàn pátápátá tán ti gbọ́ yíká ni, mi ò rò pé àwọn tó máa wò gan, mi ò rò pé wọ́n máa tó yẹn. Ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ wo orí ìkànnì tẹ́ tí ń wo eléyìí náà, ẹ lọ wò ó sí ọwọ́ ẹ̀yìn. Ẹ máa ríbi tá a fi picture Dr. Oríyọmí Hamzat sí pẹ̀lú ọ̀gá ọlọ́pàá kan. Kẹ́ lọ wo àwọn nǹkan tí a sọ ńbẹ̀, àwọn nǹkan tí a gbé yẹ̀wò ńbẹ̀. Now, lórí ti Governor Sanwo-Olu ni o. Wọ́n tún ti bẹ̀rẹ̀ o, wọ́n tún ti dé o. Mo sọ fún yín, mo ní next year la rò pé wọ́n máa bẹ̀rẹ̀. Wọn ò bẹ̀rẹ̀ ní next year o. Wọ́n ti mú láti ending of 2023 o, láti máa campaign. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, wọ́n tún ti dé o. Wọ́n tún ti dé o, àwọn Sàázùzẹ̀, wọ́n tún ti ń zẹ̀ o. Ọ̀nà ibi tán fẹ́ gbà wọlé, gbogbo ẹ̀ náà pátápátá la máa gbé jáde fún yín. Yorùbá nation nìkan náà ni, àwa nìkan kọ́ la máa kọ́kọ́ ṣe ní àgbáyé. Àwọn èèyàn tán ti kúrò, tán tiẹ̀ tó Nàìjíríà gan, tán ń pín wá. Ẹ jẹ́ á lọ fọkàn balẹ̀, pẹ̀lú àánú Ọlọ́run ọba. Ìgbà wo ló jẹ́ èmi ò mọ̀, bọ̀ mo mọ̀ pé ó máa ṣe é ṣe, ó máa bọ́ sí lágbára lọ́wọ́ Ọlọ́run. A ní àyàfi tó bá jẹ́ pé ìyà ò jẹ wá ní Nàìjíríà. Àyàfi ká tiẹ̀ tó wá lọ yẹn gan, ọ̀rọ̀ ló máa ń múyàn. Àyàfi tí irú nǹkan yìí tí ò bá máa ṣẹlẹ̀, tó ń pa onílé, Ọlọ́run, aburú ò ní ṣẹlẹ̀ sí wa o. Ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ ṣe àmì, ẹ bá mi type àmì síbẹ̀ pé aburú ó tó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí wa. Etí lobìnrin fi ń gbóhùn orò, etí làwa máa fi máa gbọ́. Gbogbo àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí dẹ̀ rèé, a bẹ Ọlọ́run kó bá wa dùn wọ́n nínú. Kó tó di wípé máa tiẹ̀ wá lọ sí ti Sanwó-Olú náà, méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó jẹ́ wípé ẹ mọ̀ wípé mi ò ń gbé àṣàkù, mi ò ń gbé wá pé ká sọ̀rọ̀ lórí ẹ̀. Nǹkan tó ní kìmí tó jẹ́ pé àwọn olóye gan, a máa ń rí comment tán fi sílẹ̀ wípé yes, kudos to you Dr. Zabby. Ẹ mọ̀ pé mi ní gbé èyí tó jẹ́ wípé kò ní pè wá, kò ní pè àwa ọmọ Yorùbá, máa mọ lójú ni. But a máa fi rí wípé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ojú ọ̀nà la wà. A lè má ì tí ì débẹ̀ ọ̀gọ̀, ká kàn ní fọ̀kànbalẹ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run because kò sí hope. Ó ká tiẹ̀ tó lọ, ẹ jẹ́ kí n sáré gba bíbá ìwọlé náà. Ó ṣeé ṣe kẹ́ ti wo fídíò yìí, ó lè jẹ́ 50%, ó lè jẹ́ 50%, ẹlòmíì dẹ̀ lè má ì tí ì wò rárá. Ìgbà téèyàn bá jí náà ló máa ṣe pé ẹ kú òwúrọ̀. Ìgbà tèmi náà rí náà, mo wò wípé eléyìí tún ń ṣẹlẹ̀ lórílẹ̀ alàyè. Ká tiẹ̀ ọkọ àyàfi tírú eléyìí ò bá ṣẹlẹ̀ sí wa, because àìmásí security náà, òun ló fa gbogbo eléyìí. Kò síná, kò sómi, kò sọ́nà, kò sí nǹkan kan, kò sí oògùn gan, kò sí hospital gan la máa pè é. Gloves tó máa lò, glove òun lélẹ̀. Tó bá máa lò ní hospital ní Nàìjíríà nsìn, mò ń bọ̀, ẹ jẹ́ kí n sáré mélé kúrò. Gloves lélẹ̀ tó ń wọ̀ sí ọwọ́, tó máa wọ̀ sọ́wọ́ báyìí. Tó bá fẹ́ fa ẹ̀jẹ̀, mi tiẹ̀ mọ̀ pé mi máa sọ̀rọ̀ débẹ̀, mo kàn ní kan wájú mi. Tó bá fẹ́ fa ẹ̀jẹ̀,
ní Nàìjíríà ó máa rà á ní glove ó máa rà á ní tán fẹ́ fi fa ẹ̀jẹ̀ tán fẹ́ fi fa omi sí ẹ lára ní General Hospital wàá rà á ní agbára lọ́wọ́ Ọlọ́run tó bá wá lọ rà á ní káńtà ibi tán máa tó ti lọ rà á yẹn nurse tó bá wá síwájú ẹ̀ níbi tán ti fẹ́ fa ẹ̀jẹ̀ yẹn wọ́n máa wá ẹyọ kan ṣo tó wà lọ́wọ́ mi yìí òun náà ló máa lò èyí tí wọ́n lọ rà yẹn wọ́n máa gbà á èmi ò mọ bó ṣe ní confidence irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi short gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ wọ́n Nàìjíríà bí Nàìjíríà ṣe dàrú gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ ọmọ kékeré lọ́wọ́ ń bẹ àgbàlagbà lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe dà yìí gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ àwa ò lọ́wọ́ ń bẹ ìwọ tó bá nígbàgbọ́ wípé because ẹlòmíì gan inú ń bí lójoojúmọ́ tó bá yẹn rí pé òun jí sínú ilẹ̀ Nàìjíríà yẹn pé ìwọ Ọlọ́run ṣé inú Nàìjíríà mo jí sí tàbí inú Yorùbá nation ni mo jí sí gloves yìí tó bá fẹ́ dá èèyàn 50 lóhùn ní duty ẹ̀ tó wà yẹn bóyá 5 to kinní kan bóyá 8 to 2 ló fẹ́ ṣe ni o gloves tó bá máa pààrọ̀ bóyá tí nǹkan bá stay ní tó bá wọ̀ ni á dẹ̀ wá gba gbogbo àwọn tán wà lórí queue yẹn á gbà sórí table kí ló wá ṣe brother my sister mi ẹ bá fi sínú comment section bẹ́ẹ̀ eléyìí ń ṣẹlẹ̀ ní Ògùn mi ò ní ìdá tí dárúkọ wọ́n máa lọ di pé ọ̀ǹtí ẹ̀ wá ní jẹ́ kí n lọ máa ṣe charity mi ń bẹ̀ mọ́ mi ò ní ìdá tí dárúkọ hospital mi tó jẹ́ bọ̀ ó ń ṣẹlẹ̀ ní Ògùn state ẹ̀yin tẹ́ bá tún mọ ibi tó ti ń ṣẹlẹ̀ ẹ bá fi sí comment section wọ́n máa wá lọ dá padà láti fi gbowó ẹ imagine o ṣé ìjọba ló wá ṣe yẹn ó yá. Camera, make sure they capture everybody. Here. Yeah, sit down. Yeah. Wait. Now, person, now neighbor over here. Neighbor. How fine? Fine. Good afternoon. Afternoon. You know this boy? This boy? Yes. I don't know this boy. You say that this Oga will run out from my house? Yes. So you say you don't know this boy? I don't know this boy. Wait. You don't know this particular small boy there? How did I know you? I don't know. You know me? Yes. So where did they work? They sell scrap. They sell scrap. Are you married? No, I'm single. Information come say this boy tell us say children food for your house. One search your house. Yes. Me. One search your house. Me where big guy man. Yes. I mean come up from road. One search this house. One search this house. You say na this now. Here where is this thing dey? No be. Come for you. Come inside. Come here. Go inside the house. You don't go enter this house. Lie. I beg come out there. No be me go come. I know what I am doing. Hold on. I know my level. I beg. Open the house. Hold on. Jesus. Is crazy? Are you stupid? What is that? We are calling you again. Who is this children? Who is this children? I beg. One and no best. I beg. No. Wait. Leave her. Come outside. Come outside. Come stand up. Wait. Go back. This one. Come. Hey. Come back. Who is this children? Come. Come. Come outside. Carry your break. Where are you from? Sit down. We are on the floor. Where are you from? Where are you from? Hey, man, go like this. Sit, go like this. Why? Who are you? How old are you? Where are you from? Abia State. You are from Abia State. Wait, come on. How do you know this man? I don't know. Just say I should go and buy bread. Is everything? From there, I see myself here. I don't know him. He just say me I should go and buy bread. From there, I see myself here. Oh, make you go buy bread. Now see yourself here. Yes.
Abeg, you know what talk to me. no. Wait. I said Sit down. Sit down. See, Alpha, I want to make you picture their face. Make I know. Talk to I go talk to Sam, me. I go talk to you people. You don't know this man. Don't know this man. Don't know the man. Don't tell me that for your face. People don't know this man. Don't worry, I will take People don't know this man. People don't know this man. Give me my brother. No beat me again. No beat me. I go talk to you. Okay. No go talk to you. So I go talk to you. Who they give us to you? I dey kidnap them. So who they carry this pikin go give? Now one inspector. One inspector. Yes. Now in the country. You from where? You say from where? I'm from Bauchi. Bauchi. I dey talk to you. I dey come here. Now talk what you talk. I'm from Bauchi. Bauchi. I beg. So this guy, the bar, as he say, no. I said, see that. Wallahi. See. Hey, all of you follow us now. Follow us. Go station like this. We go station. All of you follow us. Let's go. Come here. Okay, no problem. Let's go. Yeah, let's go. Let's go. Where you keep all the students? Slippers. See there. Lock the house. Put there. See the house. See and keep there. I hear they come keep children. Do that. This place come they go. Let's go there. Come out. More they go police. I want the guys outside. Ẹ wo bí tílé ayé wá dé, ẹ wo bí tílé ayé Nàìjíríà dé, ẹ wo bí tílé ayé Nàìjíríà dé, ẹ mọ iye ọmọ tó máa ń wá ní ojoojúmọ́, tó máa ń wá lójoojúmọ́, òun kàn gbé wọn tí ó kàn fi wọn síbẹ̀, á dẹ̀ máa tà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan, age by age. Oh my day. Ha! Àyàfi tó bá jẹ́ wípé irú eléyìí ò ṣẹlẹ̀, irú ẹni tó máa wá ní kí lẹ̀ ń wá Yorùbá nation fún, àyàfi tó bá gbàdúrà irú eléyìí kò ṣẹlẹ̀ sí ẹ, torí èèyàn ò gbàdúrà irú eléyìí sí ọ̀tá ẹ̀. Kò sí security, kò sí iná, kò sí nǹkan kan, kò sí títì, kò sí nothing. No, you are doing that. Allow him to run. I will do. I beg you. Wallahi. Is that it? Wallahi. Let's go. See them. Tó bá ti débẹ̀ wọ́n máa fi sílẹ̀ ni. Ó yẹ kán ṣe ìdájọ́ fún straight away. Kí lẹ ní mo sọ? Ẹ bá mi fílẹ̀ ní comment section. Ó yẹ kán ṣe ìdájọ́ fún ni straight away ńbẹ̀ yẹn. Straight away ni ìdájọ́ tó yẹ kán ọ̀rá ṣe fún. Ẹ̀yin náà ẹ wo ilé yẹn, ẹ wo ilé tó lọ gbà yẹn, ẹ wo ilé tó lọ gbà. Ṣé a ti mọ adúrò oyè ọmọ tó máa ti tà? Go. For one person house. See to there. They don't even wear clothes. Carry. Hold on. Man, no, they go. Nǹkan tó pọ̀ nínú ilé yẹn, orú á máa mú wọn. Ẹ wo bó ṣe pọ̀ nínú ilé yẹn. Ó lè má síná. Ó máa ní kán bọ́ṣọ. Ẹ wo búrẹ́dì tó pé ó lé wọn lọ́wọ́. Ó dẹ̀ lè má jó òun gangan. One by one. See there. Bafula go down, man. 355 again. We'll hand you over to police. Oh. No. Ẹ̀yin tẹ́ mọ̀ bí a ṣe máa ń ṣètò wa. Preamble wa o, àti débi tá ń lọ. A ní ká kọ́kọ́ mú eléyìí wá ní wípé àyàfi àdàbí tírú eléyìí ò bá ṣẹlẹ̀ sí wa. Tí ò bá ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ojoojúmọ́. Ṣé bá ń wo Oríyọmí Hamzat, Dr. Oríyọmí Hamzat, ẹ máa mọ̀ wípé 100 èèyàn nínú ọ̀sẹ̀ kan òun ló ń wá tó sọnù. Kákàkiri bẹ́ẹ̀ yẹn l'Ógùn state, Ọ̀yọ́ state, gbogbo ẹ̀ state tó ti ń ṣẹlẹ̀.
ìgbà tó jẹ́ pé kò tiẹ̀ wá sí ọlọ́pàá tá a fẹ́ tú sá lọ bá. Àlẹ́yìn tẹ́ bá ti wo program tí mo ṣe tẹ́ máa rí picture Oríyọmí Hamzat ńbẹ̀ àti ọ̀gá ọlọ́pàá kan ṣe ẹ lọ wò ó. Ibo ná fẹ́ sá lọ? Eléyìí náà gbogbo wa la mọ̀ tó bá dé station àlọ la máa rí àní rí àbọ̀. Ìgbà tó jẹ́ pé àwọn ọ̀gá ọlọ́pàá tó tún fẹ́ sá lọ bá gan pàápàá gan àwọn gangan tún ni ọ̀tá ará ìlú. Ọlọ́run o. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ibo ni ká ti wọlé yẹn náà? Ẹ jẹ́ ká wọlé láti ibí báyìí náà. Trader money with a promise counter-terrorism legal officer. Now, back here in Lagos, Governor Babajide Sanwo has launched the Lagos Market Trader Money with a promise to give 50,000 naira to 15,000 market men and women across markets in the state. He spoke at the inauguration of the middle-level food agro-hub in Idioro in Mushin. Senior correspondent Adedoja Salamadini has details. Distinguished ladies and gentlemen, the middle-level food agro-hub, the first in Lagos, sits on 6,400 square meters of land at Idioro, Mushin. Residents of Mushin welcome Governor Sanwo and his deputy, Obafemi Hamzat, to the hub, which heralds a turning point in the state's food distribution system. It's the commissioning of the fresh food agro-hub located here in Mushin. The new facility, which is part of the state's food system transformation agenda, adopted as a measure to improve the current system, is inundated by wastage, post-harvest losses, traffic congestion, and other inefficiencies that result in the loss of over 50% of agricultural produce, especially in perishables. Mr. Babajide Olushola Sanwo. For Governor Sanwo, this is to enhance food production, which will help attain the goal of meeting 40% of Lagos State's food requirements by 2025. The governor used the occasion to announce as palliative the launch of Lagos Market Trader Money to market men and women across the state. The Lagos Market Trader Money. And as a measure of where we are, the first 15,000 beneficiaries, what did I say? 15,000 market beneficiaries are going to be getting a support of 50,000 naira from the government. Ṣẹ́gbọ́, support 50,000 naira ni o. 50,000 naira. Ẹ tún wá wo nǹkan tó ṣẹlẹ̀ wípé ní irú market tán láwọn ṣe rí àwọn ìyá ṣe rí wọn bẹ̀. Àwọn ìyá tó wà ní Ojúwòyè, ẹ bá mi type ẹ̀ síbẹ̀. Ṣe rírú àwọn ìyá yẹn ń bẹ̀. Àwọn tí wọ́n máa gba each ìsọ̀ níbi tí wọ́n wà yẹn, tẹ́ bá lọ ṣe interview fún wọn, ó lóye tó máa tà fún wọn. Torí ìjọba kọ, wọ́n tún fà á lé àwọn kan lọ́wọ́, wọ́n tún fà á lé àwọn kan lọ́wọ́. Níbi tó ti ná millions láti fi tún omi ilé ọba ṣe, alótú ti ń campaign fún yín sẹ́ 50,000 naira. Ṣé ó tó wo mọ́tò ẹyọ kan ṣo 50,000 naira fẹ́yàn 15,000? Ṣé ó tó wo mọ́tò ẹyọ kan ṣo tíyàwó Tinubu tó fẹ́ lò? 50,000 naira ni o. Èló ni 50,000 naira ní dọ́là ńsìn? Èló ni 50,000 naira ní pounds ńsìn? Kódà gan ní ìlú òyìnbó, tó bá kó èèyàn 50, tó bá kó wọn kalẹ̀, á fún wọn ní 50,000 naira tó ń sọ yẹn. Mi rò bóyá ẹ gbọ́ mi. Á fún wọn ní 50,000 naira tó ń sọ yẹn. Wọ́n tún ti bẹ̀rẹ̀, wọ́n tún ti ń campaign fún yẹn, ẹ̀yin wọn Nàìjíríà. Ṣebí bọ́n ẹ ṣe ọjà Tẹ́jú Oṣó náà nìyẹn, tó jẹ́ wípé ọwọ́ dọ́wọ́ ni. Ọwọ́ dọ́wọ́ òun ni ló fi máa jẹ́ wípé ní Tẹ́jú Oṣó ṣọ́ọ̀bù máa jẹ́ 1 million lóṣù. Àwọn ṣọ́ọ̀bù ní 500 naira, 500,000, sorry, ó wà ní Tẹ́jú Oṣó, tó dẹ̀ jẹ́ pé ìjọba ló ní. Gbogbo eléyìí tó ń ṣe yìí, wọ́n ti bẹ̀rẹ̀ campaign because
òun sìn ṣe mọ̀ pé bàbá ti lọ sí òkè pátápátá, òun ló tún fẹ́ di ẹni tó fẹ́ di afọbajẹ lélẹ̀, ṣe mọ̀ pé òun ti fẹ́ lọ́dún 8 tó ń sìn, òun ló tún máa fa àwọn èèyàn sílẹ̀. Ẹ̀yin tẹ́ ní ẹ̀yin wọn Nàìjíríà, ẹ jẹ́ ká ronú, gbogbo nǹkan táwọn pípù yìí ń ṣe kò lè pè wá. Ẹ jẹ́ kí ẹnu wa kò wípé àní Yorùbá nation la fẹ́ sẹ̀. Tinubu bó ṣe wà ń bẹ̀, ìrànlọ́wọ́ tó bá lè ṣe, tó bá dẹ̀ lè ṣe, ìrànlọ́wọ́ Ọlọ́run máa sọ̀kalẹ̀. Àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láì má ṣẹ. Bọ̀kẹ́ kan lè mọ̀ wípé wọ́n tún ti dé o, wọ́n tún ti ń bọ̀ o. Nǹkan téèyàn kan ò dẹ̀ ṣe rí, mo sì ń gbé fídíò yẹn bọ̀, Sanwó-Olú ṣe, ó ṣe bẹbẹ. Níbí báyìí náà ni o, ìwọ tó bá kánjú ò lè wò ó, mi ò fẹ́ kí fídíò igun, ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tó ń sọ tán. How it's going to work is that we're not going to pick this beneficiary from the big markets. Each local government will submit 200 names. 200 names that will be divided among 10 markets. I'm going to explain it further. 10 markets in your local government will identify 20 beneficiaries each. The middle-level agro hub, Mushin, will be followed with the construction of an additional 3 hubs at Agege, Aja, and Abule Ado areas of the state. Food security is not only about producing. If you do not take care of the market angle of it, which is what Lagos is to the rest of Nigeria, being the commercial nerve center, taking care of 60% of... Now, ká má fa ọ̀rọ̀ yẹn gùn, ṣé tí wàá rí ní ilẹ̀ Yorùbá là ń sọ o, ilẹ̀ Yorùbá là ń sọ. Ẹ dẹ̀ ní àwọn tàbí àwọn wo, ṣe bá àwọn ìyá wa, àwọn tó jẹ́ wípé à ń bẹ lọ́hùn ni wọ́n, àwọn lọ sí Mushin, wọ́n fẹ́ dúró di ọjà tó ń bọ̀ láti Abẹ́òkúta, tó ń bọ̀ láti Ìjẹ̀bú, tán àwọn ará lọ́wọ́ àwọn tó ń gbé wá pẹ̀lú mọ́tò táwọn ọmọ wa máa tún tà. Òun lẹ̀ ń bá sọ̀rọ̀, ẹ dẹ̀ lè sọ Yorùbá. El-Rufai ní bóyá bíi 6 months ago tó fẹ́ sọ̀rọ̀ wípé òun máa support àwọn ajínigbé, òun máa support kinní kan. Èdè ìlú ẹ̀ ló sọ o, èdè ìlú ẹ̀, Haúsá ló fi sọ̀rọ̀. Ẹ wà ní Èkó, ẹ wálé ẹ lọ sọ́jà, ẹ fẹ́ fáwọn ìyá yẹn ní 50,000, èèyàn 15,000, tàbí owó tó jẹ́ wípé tán bá fún local government kan ní 10%, 1% làwọn yẹn máa mú jáde, àwọn ti jókòó lé lórí. Mọyì ẹni tẹ́ ẹ ní Nàìjíríà, mọyì ẹni tó wà ní local government gan, mọyì bó ṣe jẹ́, tẹ́ bá kí ló fẹ́ fún ṣé mo wíire tàbí mi wíire, ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Ilé ayé ó ti rọrùn ju bí ibi tí Nàìjíríà yẹn, ibi táwọn ìwà títí dèní eléni. Àwọn máa kó sọ́wọ́ àwọn èèyàn kan ni, àwọn èèyàn kan yẹn gan, àwọn gan tó bá fún wọn 100, àwọn máa fáwọn èèyàn ní 100 naira nínú ẹ̀. Nínú ìwọ̀nba eléyìí tó ṣe yìí ń sìn, a máa rí èèyàn tó jẹ́ pé ó máa di mílíọ̀nìà nínú ẹ̀. A máa rí èèyàn tó jẹ́ pé ó máa sáré kó gbogbo fámìlì ẹ̀ máa bọ̀ nílùú òyìnbó pé opportunity lélẹ̀, òun ò gún expect ẹ̀. Ta ló lórí kinní kan lẹ̀ tí ò fa? Àwọn people yìí dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí, wọ́n tún fẹ́ fi máa kó yín mọ́ra ni. Campaign ọdún ń ṣe lọ. Ending of next month, kó lóun jó bá wa láyé, kó bá wa láyé, ẹ ti máa rí gbogbo ibi tán máa lẹ̀ wọ́n mọ́ àwọn tẹ́ máa dìbò fún. Kò lè sọ Yorùbá, ẹ jẹ́ ká wá gbé wá. Ẹ tí ì rí nǹkan kan o, ẹ má kánjú, ẹ ṣe cup of tea, ẹ jẹ́ ká sáré ṣe cup of tea, ẹ jẹ́ ká sáré lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa dá sí charity wa. Ẹ ṣé gan ni o, ọwọ́ wa ní kànsàlẹ̀ àpò, ní agbára lọ́wọ́ Ọlọ́run, ọdún ayọ̀ la máa ṣe. Ọlọ́run tó láyé tó lọ́run, àrọ́mọdọ́mọ tiwa náà, wọn ò ní gbégbá bára bó ṣe lè wù kó mọ. Ẹ jẹ́ a sáré lọ ṣe cup of tea ká fi padà wá.
tó bá ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ ẹja gbọ́ ní Ṣàbólà Sons tiwa kò ní ṣòro. Ṣàbólà Sons Nigeria Limited káròyìn èèyàn tó ká bá bẹ́ẹ̀ mú gbà. bọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ àti ilé tó já sí pé ẹ bá fẹ́ talẹ̀ ralẹ̀ tàbí ẹ fẹ́ ralé talé. ká bá ní kọ́lé gbalé tó dáa fún ni. ní gbogbo Ìjẹ̀bú Òde àti ìpínlẹ̀ Ògùn pátápátá. Ṣàbólà Sons Nigeria Limited. gẹ́gẹ́dẹ́ ẹgbà bẹ́ẹ̀. yàtọ̀ fún pé wọ́n ṣe fọkàn tán finú tọ́jú olódodo níbi iṣẹ́ wọn. ilé-iṣẹ́ wọn ti níwèé àti òǹtẹ̀jọba tó pé. wọ́n yàtọ̀ fún àwọn gbàrọ̀gùdù estate and properties tí ò lóǹtẹ̀jọba. Ṣàbólà Sons Nigeria Limited. wọ́n wà fún gbogbo ènìyàn pátápátá. léyìí tó fi jẹ́ wípé wọ́n ní àwọn ilé ńláńlá àti àwọn ilẹ̀ ńlá. bíi mansion duplex plaza complex lóníranran. bẹ́ẹ̀ sì ni wọ́n ti ní àwọn bungalow flat. léyìí tó wẹ̀ ò gara rárá. 5 bedroom flat 4 bedroom flat 3 bedroom flat 2 bedroom flat tàbí self-contained. tó bá wá ṣe nípa ọ̀rọ̀ ilẹ̀. bí Ṣàbólà Sons Nigeria Limited. wọ́n nílẹ̀ industrial commercial àti residential land. ó sì acres tàbí plot by plot lẹ́ńfẹ́. ẹ kàn sí wọn lónìí lọ́fíìsì wọn. 32 Degun Street Ìjẹ̀bú Òde tàbí number 9 Adesinbo Street off Molipa Road Ìjẹ̀bú Òde Ògùn State Nigeria. ẹ lè fàtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wọn lórí ímeèlì wọn sabolawood08059@gmail.com. ẹ̀lú wọn ní +234 805 217 1294 tàbí +234 903 681 5871. kí n tó gbàgbé fáfàní àwọn tó wà lókè òkun. Ṣàbólà Sons Nigeria Limited. wọ́n bá ní ralé wọ́n sì ń bá ní kọ́lé pẹ̀lú òótọ́ ọnú láìsó nílé ń bẹ̀. Ṣàbólà Sons Nigeria Limited. àwọn ní bàbá tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ tàbí ká bá ní kọ́lé. ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sẹ́yìn ìyá ẹ̀yin bàbá. kò lè sọ Yorùbá o, ẹ jẹ́ ká wá gbé ìmí wá tẹ́ máa fi mọ̀ wípé àwọn pípò yẹn àwọn náà máa dúró di Nàìjíríà mú. àwa ará Nàìjíríà tá fẹ́ wípé a fẹ́ kúrò táwa náà máa dá lọ dúró. Yorùbá láti má lè sọ fún àwọn ìyá aláta, àwọn ìyá olóbì, àwọn ìyá alágbàdo. Now, my native Good evening, everybody. So I'll be praying in my native language, and it's called the Yoruba. All right, shall we pray? Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún nǹkan tó ṣe láyé wa. Bàbá gba ọpẹ́ wa. Bàbá gba ìyìn wa. Olúwa, mo dúpẹ́ fún àwọn tó wá lónìí. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ láyé wọn. Fún gbogbo nǹkan tá a rí tá a gbọ́. ẹ ṣáà rí àwọn òyìnbó ń bẹ̀. ẹ ṣáà rí àwọn òyìnbó, ìlú òyìnbó leléyìí o, wípé a ti ń gbé àṣà wa lárugẹ. àwọn tó ń wà nílé, àwọn gọ́vnà wa, báwo lọ́n ṣe fẹ́ bá wa gbé àṣà wa lárugẹ? ẹ wà ní ọjà, ẹlẹ́ẹ̀ lọ sí ọjà lọ́dọ̀ àwọn ìyá tó ń tata tó ń ta obì, ẹ ń sọ òyìnbó tó ń fi kó wa lẹ́rú. òyìnbó ò dẹ̀ lè wá sí Nàìjíríà kán wá bá yín sọ Yorùbá, because àwọn náà ní English, èdè tiwọn náà máa sọ. kí ló mú ọmọ Ìgbò tó fi ń sọ Ìgbò? kí ló mú Haúsá tó fi ń sọ Haúsá? èwo ni gbàrànmídẹlẹ́rù tilẹ̀ Yorùbá tí ẹ̀yin governors tí ẹ lè fi Yorùbá? ẹ wá wo orú eléyìí sìn, ẹ wo orú gáà yìí sìn, ẹ máa wá wo bóun ṣe ṣe. irú nǹkan tá à ń expect ẹ̀yin governors àti gbogbo ẹ̀yin tó kù tẹjọ́ ọmọ Yorùbá tẹ fẹ́ lọ represent, irú nǹkan yìí là ń pè yín sí wípé kẹ́ máa ṣe. ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, ojú tẹ fi ń wò mí ò ní fọ́ lágbára Ọlọ́run. ọwọ́ tẹ fi ń type ọwọ́ ayọ̀, owó ayọ̀, ìdùnnú, òun la máa fi máa gbé. etí tẹ fi ń gbọ́ mi ò ní di, èmi ò ní ṣìwé, ẹ̀yin náà ní ṣì mí gbọ́. ẹ ṣe oore kan fún mi, torí fídíò kan ń bọ̀ nsìn àti ẹnu gọ́vnà Sanwó-Olú náà ni ó ń gbọ́ nǹkan tá à ń sọ. àwọn tó ń gbọ́ sẹ́ ọ̀ ń gbọ́. àìmọye program táwọn náà wà tó jẹ́ wípé orúkọ mi náà máa fi wọlé síbẹ̀. ẹ ṣe oore kan fún mi, ẹ bá mi share ètò yìí. mo kí bóyá bàbá mi ni tàbí ìyá mi tẹ́ fún wa lẹ́bùn lórí program tá a ṣe lórí tí fọ́tò Dr. Oríyọmí wà ń bẹ̀. mo mọ̀ lóore, mo appreciate ní agbára lọ́wọ́ Ọlọ́run. ó wà ní kànsì àlè àpò,
mo rí pé ẹ fún wa lẹ́bùn, ẹ ṣé gan ni. Fún àǹfààní àwọn tó bá fẹ́ fún wa lẹ́bùn náà, ẹ lè fúnyàn lẹ́bùn ní orí YouTube náà. God bless you. Now, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ rèé báwa ṣe ń ṣe, ẹ mọ̀ pé ọ̀rọ̀ charity ló jẹ àwa lógún, kò yé yín, ààyò bọ̀ ebi ò pa wá, k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́. God bless you. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Bàbá gba ẹ̀yìn wa. Jesus called the Yoruba. All right, shall we pray? Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún nǹkan tó ṣe láyé wa. Bàbá gba ọpẹ́ wa. Bàbá gba ẹ̀yìn wa. Olúwa, mo dúpẹ́ fún àwọn tó wá lónìí. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ láyé wọn. Fún gbogbo nǹkan tá a rí tá a gbọ́, bàbá gba ẹ̀yìn wa. Jésù Kristi, mo gbàdúrà fún àwọn èèyàn yìí pé oore ọ̀fẹ́ rẹ kò ní kúrò láyé wọn lórúkọ Jésù. Mo gbàdúrà pé àánú rẹ kò ní fi wọ́n fọ́n sílẹ̀ lórúkọ Jésù. O ṣé bàbá, ní orúkọ Jésù Olúwa wa. Father, we say thank you. Thank you for your wonderful people. Thank you for the things that we've learned. Thank you for the things that we are taking home. Lord Jesus, we give you the glory. We appreciate your holy name. Father, thank you for the seed that has been sown into our hearts. And thank you, Lord, because as we depart from here, we know we will not remain the same. Lord, we pray that you will bless your people in the mighty name of Jesus. And we pray for the food, O Lord, that as we eat to nourish our bodies in Jesus' name. Thank you, Father. Thank you for the organizers of this program. Thank you for everything. We just give you all the glory. And Lord, we pray that you will help us to be true ambassadors for you in the mighty name of Jesus. That we will carry your light to the ends of the earth and it will shine in the mighty name of Jesus. For your word says, let your light shine before men, that they may see your good works and glorify your Father in heaven. Father, help us to live a life that will give you glory in the mighty name of Jesus. Thank you, Father, for in Jesus' name we've prayed. Amen. Ẹ ṣàrí báwo lẹ ṣe rí sílé, báwo lẹ ṣe rí sílé, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá mi fi comment sílẹ̀, ẹ bá mi fi comment sílẹ̀, báwo lẹ ṣe rí sí, báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín, báwo ló ṣe rí nínú ara yín. Nǹkan tí a expect àwọn governors wa kàn máa ṣe lélẹ̀. Ọmọ France tó bá wá sí Nàìjíríà kó tó sọ anything wípé òun gbọ́ anything, á kọ́kọ́ sọ Faransé náà. Tó bá lọ sí France, Faransé náà máa bẹ́ẹ̀ sọ. Tó bá lọ sí Italy, the same thing. Tó bá lọ sí Germany, the same thing. Tó bá wá sí America náà, ó bá wọn sọ Yorùbá, wọn lè dá ẹ lóyìnbó tóun gbọ́ tó jédè ìlú ẹ̀ òun ló máa fi bá ẹ sọ̀rọ̀. Kí ló jẹ́ problem àwọn ọmọ Yorùbá gangan náà? Bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because bíi 10 years ago nsìn, irú ẹni tó ń sọ̀rọ̀ yìí òun náà lè má ì tí ì mọ̀. Bọ̀ ojoojúmọ́ everybody là ń jí, ìyẹn ni tó bá fẹ́ mọ̀ ni o. Ṣé mọ̀ wípé lẹ́yìn ṣe lẹ́yìn òun ṣe ọ̀rọ̀ ẹ̀sìn? Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ẹ̀sìn wa ò ní ká má mọ ìṣẹ̀ṣe wa. Ẹ̀sìn wa ò ní ká má mọ orísun wa. Ẹ understand sìn? O lè jẹ́ Kìrìsìtẹ́nì, o lè jẹ́ Mùsùlùmí. Ẹ̀sìn tó pọ̀ láyé ó pọ̀ tí ò ń ṣe 1000 ẹ̀sìn tó wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Bó ti Nàìjíríà nìkan, òun ló fi jẹ́ wípé a fi ẹ̀sìn a fi nira wa lára. Nílùú òyìnbó tí a wà nínú ẹ̀ yìí, nínú UK yìí, ẹ̀sìn tó wà ńbẹ̀, o fẹ́ ka iye ẹ̀sìn tó wà nínú UK ni? Ṣó lè ka iye ẹ̀sìn tó wà nínú UK? Bó tí a wá Nàìjíríà wá Áfíríkà tí wà nìkan òun ló worst jù. Ibẹ̀ dẹ̀ ni nǹkan aburú tí ń ṣẹlẹ̀ jù. Now, láì má gbára wa ní àkókò. Oh my God, oh my God. Now, ẹ jẹ́ ká lọ sí eléyìí náà. Ẹ gbà wá o. Wàhálà. Àwọn olóṣèlú ò dáa. Tó bá rí olóṣèlú tó bá réjò, kọ́kọ́ mú olóṣèlú náà, kọ́kọ́ fling ẹ̀ sínú bin náà. Now, we're so
Sylvester Romani is supposed to be 15 years old, by the way, this month, because I've been following up on that case and nothing has been done. And to me, it's as good as dead. And because Sylvester Romani's case had a slap on the wrist, that is why Mohbad's own came to life. And I'm thinking, who's next? Okay, my governor, I'm sorry if I'm taking too much time, but I have to finish, I'm sorry. Please, my governor, you have the power to preside over the affairs of Lagos State, and everything reports to you. Everybody reports to you. Please, I ask you to please take this case as if Mohbad were your son. Because if it were so, everything, everybody that had one contact or the other with this man would have been brought to book in one way or the other. I also want to mention that I know in functional countries, where they have good laws that bind them. Security is not about emotion. It's serious business. I could remember. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí gọ́vnà ẹ̀yin wọn Nàìjíríà ẹ̀yin ọmọ Lagosian. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Sanwo-Olu tó fẹ́ sọ níbí báyìí o, ibi tá à ń lọ láti ń wọ̀ lọ yìí o. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí gọ́vnà Sanwo-Olu tó fẹ́ sọ níbí báyìí. Màá wá pè yín sí àwọn àkíyèsí kan. Ẹ jọ̀ọ́ ṣé tí ń bá wa pín, ṣé ti tẹ like, ṣé ti fi comment sílẹ̀. Ẹ fi comment sílẹ̀, ẹ mọ̀ pé wọ́n like comment. Ẹ bá mi fi comment sílẹ̀ ńbẹ̀. Ẹ̀yin náà ẹ sọ opinion titi yín náà. Èèyàn kan kì í já wa dé. Ibi tó yé mi sílẹ̀ mi ń sọ yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà. Ẹ bá lọ wo àwọn comment. Àwọn ẹlòmíì gan máa ń like ẹ̀ tán máa ti rẹ́lòmíì gan tó jẹ́ pé comment tó fi sílẹ̀ gan. Èèyàn 4, 5, 6 gan ó lè ti like comment tó máa tẹ like sí nídìí. Títorí ẹ jẹ́ ká feel free, ẹ jẹ́ ká fi comment sílẹ̀. Ẹ jẹ́ ká tẹ love lọ́wọ́, ẹ jẹ́ ká tẹ like lọ́wọ́ òkè yìí. Ẹ̀yin tó bá jẹ́ nígbà ọkọlẹ̀ ìṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ yín àbúrò yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ̀ṣẹ́ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ, lórí ọkọ, lórí ìdáwọ́lé wa. Ayé ọpẹ́ a máa yọ. God bless you. Remember I met you 3 years ago, like you said, there's no emotion. I'm standing in front of you, there's no emotion. It's not emotional, it's real. People get killed, people get maimed, we see it every day. I don't go to bed until 5 a.m. 3 days ago, I was just complaining. When we had the crash of a vehicle, of a lorry that crashed into the... Nobody needs to video me, please. We're not joking here. I don't want to get emotional. We'll do the job, we'll do it well. These are police officers. The Mohbad case is still live. They're treating it. We had to take the forensic out. The forensic that we built, that is the best in some... Ṣé gbọ́ àwọn oníṣẹ́ ibi. Ṣé gbọ́ gọ́vnà Sanwo-Olu, ṣé rí àwọn oníṣẹ́ ibi. Ṣé rí àwọn ojú àwọn oníṣẹ́ ibi. Ọlọ́run, oh my God, oh my God. Oh my God. Ṣé rí bí gọ́vnà Sanwo-Olu bó ṣe mú ọ̀rọ̀ Mohbad. Ẹ wo bí gọ́vnà Sanwo-Olu ṣe mú ọ̀rọ̀ Mohbad. Ẹ bá wa pín ètò yìí. Ṣé kí n pè yín ṣàkíyèsí? Ọ̀rọ̀ Mohbad tó ti ń lọ, tó ti wá mọ̀ wípé àwọn fámìlì àwọn ló yí nǹkan yẹn ká. Ẹ gbọ́. Àkíyèsí leléyìí. Ọmọ Bàsírá tán pa nígbà tí àwọn ọlọ́pàá tán pa ní Ọjọ́ta, ẹ rán mi létí 2 years ago ta lọ ṣe rally. Àlọ́wọ́ tẹ bá mi fi share program yìí ṣe ẹ ní fọwọ́ náà gbọmọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, orí YouTube, ẹ bá mi pín ètò yìí, tẹ́ bá máa gé, ẹ bá mi gé, ẹ jẹ́ kó lọ káàkiri ṣe, please and please. Àwọn people yìí ti ba ayé jẹ́. Tàbẹ́ẹ̀rí bó ṣe múra kankan, ẹ wo bí gọ́vnà Sanwo-Olu ẹ wo bó ṣe múra kankan. Àwọn people yìí ò lè ṣe nǹkan kan. Àfi kó lóhun kó ṣàánú wa, kó lóhun kó gbàdúrà wa. Gbogbo àwọn tó wà nírìn yìí wípé a ní ká kúrò sẹ́. Tara ẹni nìkan ló mọ̀ ni. Tẹ́ bá máa ṣẹ́jú pẹ́ńsì eléyìí náà wọ́n máa dù wípé òun tún fẹ́ lọ, ó máa lọ forúkọ ẹ̀ sílẹ̀ pé òun lọ fún president. Oh my God. Brother my sister mi, Lady Basira tán pa nígbà tá lọ ṣe rally. Ẹ ti gbàgbé, mi ò kàn fẹ́ delay fídíò yìí ni. 3 bedroom flat òun lọ rent fún ìyá ẹ̀ ní side Ìkòjú bíi 2 years ago, early 2021.
mo fi ṣe program bò mi ò lè lọ trace program yẹn padà ilé ibi tó mú lọ tí woman yẹn reject ẹ wípé no owó ọdún mélòó tẹ́ san tówó bá tán tí owó ọdún mẹ́ta tẹ́ bá san tó bá tán báwo lòun ṣe máa wá ṣe ibo lòun a gbọ́ ibẹ̀ yẹn a gbọ́ nǹkan kan mọ́ o ṣé ó pọ̀ ju ẹni tán lè ra lé fún now number 1 nìyẹn number 2 kí lorúkọ ọmọbìnrin yìí tó jẹ́ wípé mọ́tò ẹ bá mi táìpù orúkọ mọ́tò tó ń lò ní Èkó tó máa ń lò lẹ́kọ̀ọ́ yẹn àwọn mi ò mórúkọ ẹ NNPC ta kò fọ́ọ̀nì ẹ̀jẹ̀ má fi mi rẹ́rìn kí lorúkọ NNPC kọ NNPC kí ni kan whatever ló ń kúrò oh my God ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín lèèyàn máa fi rí it's not funny but kí ni orúkọ mọ́tò wọn tí tó ń lò ọmọ tó pa nínú ẹ̀ ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ọ̀ máa rí kéèsì yẹn ṣe ọmọ tó pa tí evidence wà tó ń gbé wọn lọ sí court tó ń gbé ìjọba Sanwó-Olú lọ sí court kó máa rí nǹkan kan ṣe kó máa múra kọ́kọ́ báyìí àlọ́ tún ti ń campaign fún yín ẹ̀yin wọn Nàìjíríà wọ́n ti ń campaign fún yín fídíò kan wà ń bí báyìí mi ò dẹ̀ ní mi ò fẹ́ kí fídíò yìí kó gùn ni ó yẹ ok ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ wo bó ṣe múra kankan lórí ọ̀rọ̀ Mohbad torí pé ó ti rí pọ̀rọ̀ family ni tó bá jẹ́ ọ̀rọ̀ Lagos State náà sọ wípé ó pa Mohbad ni ṣé rò pé wọ́n múra báyìí sí ṣé Mohbad náà kọ́kọ́ pa bẹ́ẹ̀ Mohbad ní kan ló pa bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń jí gbé tó ń pa gbogbo àwọn tó oh my God. Of South Africa was burned down during EndSARS. We have to take the test out. They've done all their reports. Not until when it comes back that I can tie the two together. There are people that are in detention as we speak. They've not released them. Let's give little credit when it's necessary. Little credit, that's what we're saying. We don't need to come here and want to grandstand and make it look as if we can't speak back. We can. We are also human beings. Man, we're also human beings. We get to do this job with everything that we have. Mi ò ní sọ nǹkan kan mọ́ because tó bá jẹ́ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ wọ́n lè ní bóyá ìtara ló ń ṣe àwa màá fẹ́ wo comment ẹ̀yin ọ̀jọ̀gbọ́n torí mo mọ̀ pé àwọn onílàkàyè la máa ń wà lórí program yìí làkàyè mélòó lèmi ni níbi tí èèyàn 4,000 bá ti wo program yìí kódà gan kó jẹ́ 500 làkàyè tiẹ̀ máa wà no. Sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn tó ń gbọ́ gangan àwọn náà ń ṣe iṣẹ́ torí gbà míì wà tẹnu bá kọ ẹ gan àwọn tí ẹrù pọ̀lọpọ̀ tí ok nǹkan tó fẹ́ sọ lélẹ̀ wọ́n ti bẹ ẹ jù náà wọ́n ti bẹ ẹ tún ṣe wọ́n ti bẹ ẹ dẹjẹsẹ wọ́n ti bẹ ẹ àjọsẹ ìyẹn ló fi máa ń ní sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó bá mọ̀ gbọ́ mi máa fi comment sílẹ̀ fún yín pé ẹ bá mi fi comment ẹ wo bó ṣe múra kankan bí ẹ jẹ́ kí n gbé kíní kúrò mo tẹ̀ láti gbé kúrò ní mi ò fẹ́ bára jẹ́ lórí show because ẹ wo máa yí náà ṣé Mohbad nìkan ló máa jẹ́ pé àwọn ọmọ tí bí àwọn yẹn ń ṣọmọ ológo ìdílé wọn àwọn ń ṣọmọ ológo ìdílé. ṣẹ́rí ohun tí ìgbà tán bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe irú nǹkan báyìí fún gbogbo àwọn ajẹgúdújẹrá yẹn tán bá bẹ̀rẹ̀ sí ní ṣe irú nǹkan báyìí fún wọn but àwa ọmọ Yorùbá mi mọ nǹkan tá a lè sọ mi ò mọ gbogbo èyí tá à ń sọ yìí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn nígbàgbọ́ lórí wa àìsùn àìwo àìjẹ àìlèmú náwó náà ra ṣe gbogbo ẹ̀ ìgbà tó dẹ̀ ní gbórí ẹ̀ lẹ̀ pé kàn bẹ
tó tún nílé máa sọ wípé kò sí nǹkan tẹ́ lè ṣe káwọn náà máa mọ̀ lára àwọn aráàlú wípé wọ́n bá ti gbéra fúrọ́ńdọ̀n dé nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ó dàbí pé àwọn pípù yìí wọn ò fẹ́ gbọ́rọ̀ Nàìjíríà mọ́ bó ẹ jẹ́ kán gbé wọ́n fẹ́ campaign dì sí ẹ máa tún rí àwọn ọmọ Yorùbá ẹ máa rí àwọn pásítọ̀ tó jẹ́ pé ìbínú Ọlọ́run ń jà lórí wọn wọ́n máa ti lọ brainwash àwọn ọmọ ìjọ wọn àtàwọn àáfà àti gbogbo wọn máa tún kó wọn síta ẹ jẹ́ ká alódìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí fún gbogbo àwọn pípù yẹn bíkọ́ irú bí tí Sanwó-Olú wà yẹn tó bá jẹ́ pé èèyàn kan wà ńbẹ̀ tó ṣerú nǹkan báyìí èmi ò tiẹ̀ mọ̀ gbọ́n àwọn tó máa lọ lágbára pásítọ̀ kan ìgbà téèyàn kan wọṣọ désẹ̀lẹ̀ tó wọ bàtà dé orí pẹpẹ ó wá gan ó wá ṣe kinní kan gbogbo àdúrà yẹn lè lọ síbi táwọn pípò yìí wà káwọn gan tiẹ̀ gan káwọn gan agbára tẹ ní kankan fi máa ṣèkà fáwọn èèyàn ni àwọn tó ẹ jẹ́ ká wò ẹ jẹ́ àwọn. 45 тысяч, 45 тысяч наркоза губи. Умножайте ми на 14 місяців. Ẹni tó dúró sẹ́nu ọ̀nà yẹn ni kẹ́ máa wo gbogbo àwọn tó ń gbé kámẹ́rà wá yẹn ẹ ti rí máa nǹkan tó ju ẹ jẹ́ ká máa wò ẹ máa wo ẹni tó dúró lẹ́nu ọ̀nà yẹn o. ẹ máa wo ẹni tó dúró lẹ́nu. Ẹ má jẹ́ àwòrán ju bẹ́ẹ̀ lọ because mi mọ̀ bóyá mo aláwọ̀ lórí YouTube tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ má jẹ́ ká aláwọ̀ ẹ̀ ju bẹ́ẹ̀ lọ ẹ wò wọ́n o ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí Nnamdi Kanu ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ àwọn pípù yìí ojúbọ ọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ wọn ojúbọ ọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Nnamdi Kanu sọ. Build weapons if you don't have any. Go and construct one. Go and build one. Even ordinary catapults, anything you have, go and use it. Mo ń gbọ́ lórí ibì kan lẹ́yìn tó sọ pé epo ti ń wọ 800 something ní àwọn ibì kan. Àlékún àwọ̀ 1,000 naira ní Nàìjíríà ẹ̀sẹ̀ 1,500 1 litre. Wọ́n kàn máa pariwo náà ni. Wọ́n dẹ̀ ti wá sọ gbogbo ẹ̀ di rọrùn. Àwọn amódìndín ọmọ á lọ tà ní 25,000. Á lọ tà ní 50,000. Ìjọba tó yẹ kẹ́ ẹ fèsì, kẹ́ ẹ bọ́ sórí títì, kẹ́ ẹ má lọlé lọ sùn. Ṣé kò sí community ní Nàìjíríà ni? Ṣé kò sí àwọn landlord association? Ìgbà tó jẹ́ pọ́ńdà gbogbo wọn náà, wọ́n kó ọba sábẹ́, wọ́n kó joyè sábẹ́, àwọn landlord association àwọn gan ti pínra wọn sórí short. God bless Yoruba nation. Yoruba nation, we can't wait. We can't wait. Ìtàn lélẹ́yìí, àti kọ́gbọ́n irú aburú báyìí ò tún gbọ́dọ̀ lọ ṣèyàn nílẹ̀ tuntun. Aburú ò gbọ́dọ̀ tún ṣèyàn, aburú ńlá lélẹ́yìí, kò sí nǹkan kan tán lè fi wé nǹkan kan. Ìlú tí ò láání, pásítọ̀ ò láání èèyàn, àáfà ò láání èèyàn, babaláwo ò láání èèyàn, olóṣèlú ò láání. Oh my God. Program tí mo ṣe lálẹ́ ó tọ̀chì, ó ṣọ́ mi tiẹ̀ mọ bóyá. And destroy them. Destroy them, mad people everywhere. They are going to see something that doesn't before. And as we are destroying them, we are finding out where their children are. They are making mothers to become childless. And we are also going to make them become childless. They want destruction, we give them destruction. Mad people everywhere. What's that going now? No going back. I told them, the thing is like before. You come, you shoot, you go. And commission of inquiry, this, that. Let us, anywhere you see Sanwo Olu, you attack him. His hotel must be burnt down. Burnt down. Mad people everywhere. The caller on the line, can you hear me? Master, good evening, sir. Yes, please. Where are you calling from? Master, my name is Kelly Padabuchi. I'm calling from Iguacha. What is happening? You lost your voice. Were you leading the protest today? Were you the
nígbà tó ṣì wà lórí kinní nìyẹn, nígbà tí ọ̀rọ̀ EndSARS nìyẹn, ṣé ẹ understand sí, but nígbà míì wà fact reality ojúbọ̀rọ̀ gbọmọlẹ́wọ̀ òkúrò àwọn people yìí. A lè sọ pé kò ṣe ní kán lọ pa àwọn Biafra, kò ṣe ní kán lọ ṣe kinní kan but ìgbà ìtara tí EndSARS yẹn òun ló ṣe kinní. Àwọn people yìí ẹ wo nǹkan tí Sanwó-Olú, ẹ wo nǹkan tó sọ ńbẹ̀ yẹn, ẹ wo bó ṣe ń tara lórí ọ̀rọ̀ Mohbad, ẹ wo àwọn bíi méjì mẹ́ta tí mo sọ fún yín. Kò tara lórí àwọn yẹn o, ọ̀rọ̀ Mohbad tó jẹ́ pé at the end of the day tán bá wa lọ tán bá wa bọ̀ tán bá ṣe investigation wọn dáadáa nínú family náà ni gbogbo kinní yẹn ló ti ṣẹlẹ̀. Ṣé rí wípé Sanwó-Olú ó ṣe bẹ̀bẹ̀, ó ṣe nǹkan téèyàn kan ò ṣe rí, ó ṣe nǹkan téèyàn kan ò ṣe rí, because ìgbà tó fi òtítọ́ ọ̀rọ̀ sílẹ̀, a ní kí làbọ̀ gbogbo àwọn case tó wà lọ́wọ́ àwọn people kí náà ṣe, kí ni justice tó wà nínú ẹ̀. Ẹ wá rí i pé ó tó múra koko lórí ọ̀rọ̀ Mohbad. Ẹ wá gbọ́ nǹkan tí Nnamdi Kanu sọ, irú àwọn people yìí nínú wọn bẹ́ẹ̀ yẹn bọ́n ṣe pọ̀ tó yẹn, but ṣalágbára ni. Àwọn náà ò lè lọ síbi tó jẹ́ pé wọ́n máa ti dùnkò fún wọn. Àwọn náà ò lè lọ sọ́dọ̀ àwọn kán lọ sọ́dọ̀ àwọn mẹ̀kúnnù. Àwọn tó jẹ́ wípé wọ́n wà ní 5 miles tí wọ́n tó ń guide wọn ti wà torí àwọn náà mọ nǹkan tó ń ṣe. Bóyá èmi nìkan dẹ̀ ni, tí ò bá wá jẹ́ èmi nìkan, màá lọ wo comment section, màá lọ wo nǹkan tí àwọn èèyàn tán fílẹ̀ ńbẹ̀. Ẹ gbọ́ nǹkan tí ẹ wo irú nǹkan báyìí. Téèyàn kan bá tara àwọn ẹbí onítọ̀hún yẹn, ṣé tó wá sọ pé tán bá rí Sanwó-Olú ní corner kán sọ òkò fún ṣó pọ̀ jù? Because ò ṣe justice. A ní Sanwó-Olú ṣe nǹkan téèyàn kan ò ṣe rí. O ò ṣe justice fún àwọn kan, o wá lọ ń fara ya lórí ọ̀rọ̀ Mohbad. Mi ò gbọ́ eléyìí rí o. Ẹ wo, ẹ jẹ́ ká sáré bọ́ sí fídíò mi. They once criticized, so shine your. But the unfortunate thing is that most people in government today were once heavy critics of previous government policies and action. But unfortunately, are today doing the same thing they once criticized. So shine your eye. Be vigilant. Nobody is fighting for you. Imagine, remember President Bola Tinubu of the APC. Nobody is fighting for you. That is the fact. That is the fact. Gbogbo nǹkan tó ń ṣe mẹ́ẹ̀ tí Sanwó-Olú ń ṣe tí gọ́vnà Sanwó-Olú irọ́ ló ń pa. Ó fi ń campaign ni. Ó ti bẹ̀rẹ̀ campaign míì. Kí ló kàn án? Kí ló kàn án? Àwọn nǹkan tó yẹ kó sọ̀rọ̀ sí. Gbogbo àwọn ọmọ tó ń jí gbé, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn nílùú òyìnbó, ní Turkey, ní kí ló ń porúkọ ẹ̀? Kí lorúkọ bíbà yìí náà? Oh my God. Ká tiẹ̀ ní ti Saudi Arabia. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́mbàsì káàkiri, àárín èèyàn kan dìde fún wa. Libya ni mo fẹ́ sọ. Gbogbo àwọn ọmọ tó wà mo show ẹ̀ nínú fídíò ibi tí mo ṣe program tí mo lo kíní fọ́tò Dr. Oriyomi Hamzat yẹn. Ẹni tí ò bá ti wo fídíò yẹn lọ wo fídíò yẹn. Mo show àwọn fídíò àwọn ọmọ Saudi tó wà ńbẹ̀, àwọn ọmọ Libya tó wà ńbẹ̀ ní ojú ogun, kí ló lé wọn débẹ̀? Ẹ dìde fún àwọn yẹn, ẹ dúró fún wọn. You are on your own. Ẹ̀yin wọn Nàìjíríà, you are on your own. In the next 10 years, ṣebí wọ́n máa tó gbogbo nǹkan tó wà ńbẹ̀, gbogbo nǹkan tó wọn máa tó tán. Ṣé tí mo yẹ ìgbà tí bàbá ṣé tí mo yẹ tó ti lò nínú ọdún 8 ṣé ẹ̀ ń kà á? Ṣé ẹ̀ ń kà ń tẹ̀ dáhùn? Wọ́n máa tó gbé sọ́wọ́ àwọn tán ní Nàìjíríà. Torí eléyìí ó rẹ̀ǹtẹ̀ ni. Mọ̀ pé tó bá lọ rẹ̀ǹtì chair tó fẹ́ lò, ó máa dá padà. Bó ṣe jẹ́ gangan nìyẹn bàbá ní Tinubu tó wà ńbẹ̀. Ó rẹ̀ǹtì nǹkan tó yìí ń lò ní. Àwọn náà dẹ̀ ń dúró de pé wọ́n bá kà á, pé ó máa tó gbélẹ̀. Wàá tó gbélẹ̀.
when he was opposition leader, insisted that we must restructure the country for there to be progress. But today, he has turned his back on fighting for you. Imagine, remember President Bola Tinubu of the APC, when he was opposition leader, insisted that we must restructure the country for there to be progress. But today, he has turned his back on restructuring. Abina, the president's wife, who told us that they are already rich. God has blessed them, that they are just here to serve. But unfortunately today, she's not rejecting the 1.5 billion vehicles. I mean, she don't get motor before. How about remember now, our PDP MOU governor, Baseki, who criticized godfatherism, but today also wants to be a godfather, wants to impose somebody. He once said that APC at the center is not bothered about rehabilitating Federal Road. Yet almost all the roads in Edo State are collapsing under his watch. I've been a Labour Party governor, Alex Oti, during campaign, even though he's constructing road, but during campaign, he said security vote was a fraudulent thing, that governors use it to steal money, and that he will not collect security vote. But unfortunately today, he's collecting 900 million as security vote monthly, and they said he's even higher than his predecessor. And despite promises to reduce cost of governance, he has spent 5.3 billion running the state in 3 months from his house. So look at all the members of the opposition at the National Assembly. Despite their promises to rescue Nigeria during the campaign, how are they different from APC and PDP members? After all, they are all collecting and agreed to share the 160 million SUVs proposed for them, despite the hunger in their various constituencies, as those that send them to Abuja can hardly feed or even fuel their own vehicle, while our Naira is floating aimlessly. And when they leave office, they at least, we still collect humongous and unprecedented pensions. So there are no messiahs anywhere. All I see are a collection of leaders. Sanwo-Olu ti fọ́ gbogbo ẹ̀ lójú. Ẹ̀yin wọn Nàìjíríà. Ó fọ́ gbogbo ẹ̀ lójú, ẹ wo bó ṣe bara jẹ́. Ẹ wo bó ṣe faraya lórí ọ̀rọ̀ Mohbad. Ẹ wo bó ṣe faraya lórí ọ̀rọ̀ Mohbad. Bóyá bó ṣe yé mi nìkan ni. Mo ní mi ò fẹ́ kí fídíò yìí pẹ́. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò ìpè akúbójú ọjọ́ ṣe rí. Ẹ bá wa fi comment sílẹ̀, ẹ bá wa like ètò yìí, ẹ bá wa pín, ẹ bá wa share. Nígbà àkọ́kọ́ tẹ́yin máa kọ́kọ́ darapọ̀ mọ́ wa, kó orí kó lè dá òun là wá wà. Àwa ò kì í ṣe ọ̀tá èèyàn kankan. Tó bá jẹ́ pé ìlú Nàìjíríà ẹ kú kébi eku, ẹyẹ kébi ẹyẹ, ọmọ yẹn fọ̀hún bí ènìyàn, kán tiẹ̀ fún wa ní 70%. Àwa yìí náà la máa tàpá àwọn tán bá dìde wípé kílẹ̀ tún fẹ́. Ìlú òyìnbó gan ṣó fún yàn ní 70% ni. Ṣán fún yín ní 20%. Ẹ ń fúnra yín lẹ̀ rán ọmọ nílé ìwé, ẹ ń fúnra yín lẹ̀ ń dọ́mọ yín lókòwò, ẹ ń fúnra yín lẹ̀ ń sọ, kò sí nǹkan tẹ́yin kí ni ìjọba wa ń ṣe pẹ̀lú gbogbo ọrọ̀ ajé tọ́lọ́run fún wa. Ó máa dá kàkà kẹ́ni tó lówó kó lówó sí, ó ń lọlẹ̀ ni. Àwọn ara wọn gangster àwọn ara wọn àwọn olóṣèlú yín, àwọn ẹyẹ, àwọn àyè, àwọn olóṣèlú ni àtàwọn bars àtàwọn pastors, gbogbo wọn ti jọ wà nínú caucus kan náà, wọ́n ti jọ àwọn gan múlẹ̀ ju àwọn aláwo gan lọ. Ọ̀dọ̀ wọn ló ń lọ sẹ́yìn, ó ń lọ síwájú. Ẹni tó ní 10 million níwòyí last year, owó ẹ̀ ń sìn tó bá máa lọ wo iye tó bá lè, bóyá ó máa ti pé bóyá bíi 2 million ló máa jẹ́. Ẹni tó ń lówó ń tòṣì sí ni, olówó ń tòṣì sí ni. Ẹni tó tún tòṣì gan ó tún dàrú sí ni gan pàápàá gan. Bọ̀sákò wọn, àwọn ayé, àwọn ẹyẹ, àwọn ọba, àwọn ìjòyè, gbogbo àwọn APC whatever, gbogbo ibi tán lọ ara wọn sí yẹn, àwọn ni. Bá lọ wo 80% nínú àwọn jápa gan, owó wo náà ń lò, owó wo náà ń ná. 80% mo pè mí ní gbogbo wọn. Most nínú wọn. Báwo ni Nàìjíríà yìí wá fẹ́ dà? Gbogbo àwọn tó wá jápa yẹn, 80% nínú wọn ò ní padà sí Nàìjíríà. 20% tó bá padà gan, bóyá by wàhálà, by mistake, by nǹkan kan ni. Ó yẹ wá sọ fún mi, báwo lẹyẹ ṣe ń ké bí ẹyẹ, báwo ni ikú ṣe ń ké bí eku, ọmọ èèyàn fọhùn bí ènìyàn.
etí bá sọ lọ́jọ́ títí èní tí ẹnu bá gbé mi ẹ ṣe àforíjì fún mi kó lè dá òun làwa dúró lé lórí no going back ni òun làwa wà mo dẹ̀ wọ́n pé lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n làwà níjà sásán mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò àti ẹ̀yin tí a jọ jẹ́lẹ́gbẹ́ tí ẹ sì nígbàgbọ́ lórí ìrìn àjò ìmọ̀ wọn púpọ̀ ní sùwà kò nílẹ̀ wà lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbà wo ni àwa ò mọ̀ bọ́ àmọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run ìlérí tọ́lọ́run tó bá wa dá májẹ̀mú ẹ̀ ó ń bọ̀ wá mú ṣẹ láìpẹ́ láì jìnnà àdẹ̀kọ́ ọjọ́ akíyèdún ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá àti ìfọ̀kànbalẹ̀ òun náà la máa fi ṣe ọdún ayọ̀ la máa ṣe ní ọ̀dẹ̀dẹ̀ wa àní gba lẹ́tà ọ̀fọ̀ àní fi lẹ́tà ọ̀fọ̀ ránṣẹ́ mo bẹ̀ yín ẹ̀yin ò ní ṣì mí gbọ́ o èmi náà ò ní ṣì wí ní agbára lọ́wọ́ Ọlọ́run. God bless you, one love. Èmi ọmọ yín àbúrò yín náà ni o ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ bá wa subscribe so that anytime ló bá ń ṣe program ẹ lè máa rí notification ẹ bá wa fi comment sílẹ̀ ẹ bá wa tẹ like ẹ bá wa dá sí ọ̀rọ̀ charity wa omijé wa Ọlọ́run á bá wa nù àwọn táwa nu omijé lójú wọn náà tó ń jẹ ìlàágùn tó ń jẹ nínú ìlàágùn wa Ọlọ́run á wọ ọlá yín náà Ọlọ́run á gbọ́wọ́ wa sókè àrọ́mọdọ́mọ wa ní agbára lọ́wọ́ Ọlọ́run kò ní gbégbá bára gbogbo ìta bá fojú ọwọ́ ṣe ànífẹ̀yìn ọwọ́ ànífìdánù ní agbára lọ́wọ́ Ọlọ́run àwa níbo ní ṣẹṣẹ ẹ jẹ́ ká celebrate ara wa ẹ celebrate mi lọ́nà tẹ́ bá lè gbà láti celebrate mi èmi ọmọ yín àbúrò yín Ọlọ́run á celebrate wa lọ́nà tó dáa inú wa dùn ayọ̀ wa kún God bless you èmi ọmọ yín one love bye for now. ọdún ọdún ìyá yàgò ọdún ọdún ìyá mẹ́rin gidi gèdè láòyè o. bẹ́ẹ̀ni bọ́dún ọdún yìí ṣe ń lọ sópin. a kọrin ọpẹ́ pẹ̀lú ìrètí wípé kọ́dún yabo kó sì mìrìngìdè fún gbogbo wájú tàtẹ̀yìn wá lọ. ló jẹ́ àtètè bẹ̀rẹ̀ àlàkalẹ̀ ọkọ̀ ọ̀jọ̀kẹ́ ètò à ń tẹ̀lé ní Sabi Life Saver Foundation. fún ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tó máa ń bá wa dá sétò Remember in December. tá a fi múnú àwọn èèyàn wa tó kù díẹ̀ fún láwùjọ dùn nílé. tọ́dún fi ń dùn tó ń yabo. tó mìrìngìdè fáwọn náà pẹ̀lú ní Sabi Life Saver Foundation. a ti bẹ̀rẹ̀ àkójọpọ̀ ẹ̀bùn àtúnjọ ọdún lọ́kàn ọ̀jọ̀kan báyìí fún àwọn arúgbó wa opó àti àwọn tó kù díẹ̀ fún láwùjọ wa. kí ètò Remember in December ọdún yìí lè gbèrú bá a ṣe ń ṣe látọdún méje sẹ́yìn wá lọ. pẹ̀lú àánú Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yìn ẹlẹ́yinjú àánú. bó sì rẹsì lẹ́ni tàbẹ́wà iṣu tàbí sẹ̀mó epo òróró àbí magi. ó sata lẹ́ni ni tàbí yọ̀. ó jásọ lẹ́ni tàbí bàtà lẹ́ni. owó àti ohun míì tẹ́ bá ní láti fi múnú àwọn èèyàn dùn nílé. lórí ètò Remember in December ọdún yìí. ẹ fi ṣọwọ́ sí ọ́fíìsì wa nílé. number 6 Brahman Street opposite Methodist Church Sabo Ṣàgámù Ògùn State. tó bá ṣe lókè òkun ni ẹ pè Dr. Sabi lórí ẹ̀rọ wọn. tí wọ́n sì máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀rù náà ó sì máa tẹ̀ wá lọ́wọ́. tó bá sowó lẹ fẹ́ fi ràn wá lọ́wọ́. ẹ fi sínú àsùnwọ̀n yín níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013. account name Sabi Life Saver Foundation Bank FCMB. ẹ ti lè ràn wá níṣẹ́ fún àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ fún nìkan ọdún nílé. léyìíkéyìí ìlú tán bá wà àti ìlú tẹ́yìn gan bá wà pẹ̀lú. lórí ètò Sabi Life Saver Foundation. wọ́n àlàyé síwájú sí i. ẹ lè kàn sí ọ́fíìsì wa tàbí kẹ́ pè home coordinator wa lórí +234-812-575-4494 bí kẹ́pẹ́ +234-708-434-5696. bákan náà ni ẹ lè pe Dr. Sabi gan sórí +447-440-715-542. Sabi Life Saver Foundation ló ní ẹja pawọ́pọ̀ kọ́dún ọdún yìí lè mì gidi fún gbogbo wa.